ò lè ṣe nǹkan kan lórí n tá ń sọ̀rọ̀ ń pa ẹ̀. Èmi fẹ́ ẹni tó bá mọ̀ àbí tó bá rò pé ó lè ṣe nǹkan kan lórí ọ̀rọ̀ tá ń sọ yìí kó wá ṣàlàyé bó ṣe máa ṣe fún mi. Ìyẹn la fi ń sọ wípé láti ilẹ̀ ló yẹ kí gbogbo wa ká ti fi ìmọ̀ ṣọ̀kan. Ẹni tó ń sọ àwọn tó máa ń sọ pé àwọn lọ bá Tinubu torí kó lè gba Yorùbá nation fún wa. So ṣó tí Tinubu bá win election, Tinubu bá sọ pé yẹ jẹ́ ká pín Nàìjíríà. Báwo ló ṣe fẹ́ ṣe? Ọ̀nà wo ló fẹ́ gbé gbà? Constitution wo ló fààyè ẹ̀ sílẹ̀ fún? Àbá kan rò pé gbogbo agbára ló wà lọ́wọ́ president. Kò jọ ohun tí àwa ń sọ nìyẹn. Lóòótọ́ àwọn olórí wa olórí ẹ̀sìn, olórí ti olóṣèlú àti àwọn olórí ní ipò lọ́balọ́ba, àwọn yẹn à ń sọ̀rọ̀ àwọn traditional leaders, political leaders, religious leaders. Kò ń ṣe ìsìn, ó yẹ kí a ti gbé ìgbésẹ̀ kan bí ọdún méjì sẹ́yìn nípasẹ̀ pé kí gbogbo wa ti unite ní south láti sọ fún ìjọba pé tí ẹ àbá change the constitution yìí ká restructure country yìí gbogbo wa ní south o à ní dìbò a máa lọ a máa kóno but ìyẹn ti late ó ti débi tó dé ṣùgbọ́n bí tó dé nísìn ní tí a fi ń pariwo Tinubu jù ni pé Tinubu ló dè gbogbo àwọn olóṣèlú ilẹ̀ Yorùbá ló dè wọ́n mọ́lẹ̀ gbogbo àwọn lọ́balọ́ba ìjòyè nílẹ̀ Yorùbá òun ló dè wọ́n mọ́lẹ̀ ibi tó ń lọ ni wọ́n ń lọ. Ó fẹ́ jẹ́ gbogbo ọba ilẹ̀ Yorùbá sí ọba Tinubu ni wọ́n. Gbogbo olóṣèlú òun ló fi wọ́n síbẹ̀. Ibi tó olóṣèlú bá dẹ̀ lọ ibẹ̀ lówó wà, ibẹ̀ làwọn aráàlú máa lọ tí wọ́n ti fi ìṣẹ́ àti ebi tán ti fi pa wọ́n, tán ti kó ìbẹ̀rù sí wọn lọ́kàn, tán ti rí wọn pé àwọn nìkan náà lè dáàbò bá wọn lè gbó wọn lẹ́nu. Ṣùgbọ́n kò yí àwọn èèyàn wa pápátá bá sọ̀rọ̀ constitution yìí ó ní mo máa ń sọ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà pé báwo la ṣe lè ṣe ní àlàyé fún gbogbo àwọn tí wọ́n mátà tọ́ra àwọn tán mátà làwọn tán ń tẹ̀lé lóṣèlú àwọn tó yé ẹ lè rí wọn kán máa wà láàrin àwọn èrò yẹn gbogbo àwọn ìyá lọ́jà àwọn artisans kí báwo la ṣe fẹ́ ṣe lálàyé nǹkan kan wọ́n ń pè ní constitution bó ètò ẹ̀ ṣe wà rí o àwọn nǹkan kan wà tí ò sí agbára ẹ̀ lọ́wọ́ ààrẹ orílẹ̀-èdè o àwọn nǹkan kan wà tó yẹ pé wọ́n máa dìbò ní o nọ́mbà ní o àwọn arábí pọ̀ jù wá lọ o kò sí bọ́n ṣe fẹ́ dìbò yẹn o bá tánítẹ́tẹ́ àlè jẹ́ o báwo la ṣe àwọn wọ̀nyẹn ṣe kọ́kọ́ fẹ́ yí àwọn èèyàn wa tí wọ́n ní ìgbàgbọ́ pé tí Tinubu bá débẹ̀ á ṣe fún wa ṣùgbọ́n gbogbo yẹn kékeré èyí tó wá ṣe kókó jù ni pé ọ̀pọ̀lọpọ̀ gan ò mọ ìdí tí Yorùbá ṣe fẹ́ kúrò nínú Nàìjíríà ìyẹn gan ló wá le jù torí gbogbo tí ó wà lórí àwọn yẹn wá ni pé ìlú ò dá ebi ń pa wọn kò síṣẹ́ kò síná kò sómi ọ̀nà ò dá wọn ò dẹ̀ mọ̀ pé nǹkan kan wà tó tayọ gbogbo ìyẹn tá ń sọ̀rọ̀ gan nípa tí ọ̀rọ̀ Yorùbá nation dálé lórí òun náà ni pé kí ìran wa má di ẹrú Fúlàní àti pé kí ìran wa má parun àlàyé pọ̀ ń bẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ni wọ́n ń sọ ṣùgbọ́n tá a bá sọ yìí fún àwọn èèyàn a gbọ́dọ̀ lè sọ ìdí àti ọ̀nà tí ìran wa lè gbà parun ọ̀nà tí ìran wa lè gbà di ẹrú lórí ilẹ̀ wa gbogbo ilé náà kò yá àwọn èèyàn wa tó báwo náà ṣe fẹ́ gbọ́ àgbọ́yé báwo la ṣe rò pé wọ́n á rí nǹkan bí àwa ṣe ń rí tọ́rọ̀pọ̀lọpọ̀ gan náà tán bá máa sọ̀rọ̀ wọ́n ní ṣé bá ṣe wá ń bá lọ yìí ṣé wá dá ẹ̀yìn náà wo bí ìlú ṣe rí mo ń sọ̀rọ̀ kan fáwọn kan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí mo ní gbogbo ntẹ̀yìn tí ẹ̀ ń sọ mo ní kò rí lè má tà mo ní ohun tó wà nílẹ̀ gan kọjá gbogbo ntẹ̀yìn sọ yìí wọ́n ní pé kí ni mo ní kó lè yé yín ohun tí ọ̀rọ̀ Yorùbá nation dálé lórí gangan àti kókó kí nìdí gan tá a fi fẹ́ kúrò nínú Nàìjíríà
mo mọ̀ pé kò possible o, bọ̀ mo kàn fẹ́ kẹ́ jẹ́ ká kàn assume pé láàrin ọdún méjì sísìn kó lórí kankan dé, bóyá Àtíkù ni o, bóyá Tinubu ni o, bóyá Òbí ni o, ìkan náà mẹ́tẹ̀ẹ̀ta yẹn kó kàn dé láàrin ọdún méjì kẹ̀dẹ̀rẹ́ kí Nàìjíríà kó dàbí England, kó dàbí Germany, Canada, USA, Japan, kó kàn rí bẹ́ẹ̀. Mo ní ǹjẹ́ ó jẹ́ mọ̀ wípé Yorùbá sì gbọ́dọ̀ kúrò nínú Nàìjíríà yẹn náà. Wọ́n bá tagìrì wọn ní bí báwo, mo ní yes. Ìyẹn lẹ máa fi mọ̀ pé ohun táwa ń sọ ó yàtọ̀ sí ti ẹ ń rò gan. Kò ní í ṣe pẹ̀lú pé ebi ń pààyàn, kò síṣẹ́, kò síná, kò sí security ara ẹni, ṣùgbọ́n kó